bàbá Ládọjà ti sọ̀rọ̀ o. Ọ̀rọ̀ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sọ lẹ́yìn ìgbà tí wọ́n gorí àléfà ọba, ìyẹn ọba Rasheed Adéwọ̀lú Ládọjà tẹ́jẹ́ Olúbàdàn. Ẹ gbọ́ kí wá ní ọ̀rọ̀ tí bàbá Ládọjà sọ. Ẹ̀yin èèyàn wa, ẹ wá gbọ́n tí bàbá sọ. Ẹ̀yin Ìbàdàn, ẹ kú oríire o. Oríire ńlá ló wọlé tọ̀ yín. Àti pé kì í ṣàwọn Ìbàdàn nìkan, àti gbogbo ọmọ Yorùbá tàtà nílé lóko níbi tẹ́ ẹ ti láǹfààní tẹ́ ẹ ti ń gbọ́ wa. Ohun ayọ̀, ìdùnnú ló ṣubú lu ayọ̀ fún wa o, fáwọn ọmọ Yorùbá tàtà, pé irú àwọn bàbá wa, bàbá Ládọjà, ọba Rasheed Adéwọ̀lú, pé ń jẹ Olúbàdàn. Tá a bá ní ká mọ̀ sọ lọ ká mọ̀ sọ bọ̀, nítorí àwọn bàbá yẹn ti rí. Ẹ gbọ́, kì í ṣe kékeré. Wọ́n ní tójú àgbárí tó jìn, tójú ọmọdé bá rí, fífọ́ ní ó fọ́ o. Ẹ wo, mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tàtà, ìpè ẹ kú oríire bàbá wa ọba Rasheed Adéwọ̀lú Ládọjà fún ayẹyẹ tí wọ́n ṣe. Bàbá sọ̀rọ̀ kan nínú fọ́nrán yìí. Wọ́n ní àwọn èèyàn sọ pé ṣé wọn ò jọba rí Ìbàdàn ni? Èyí lágbára o. Ẹ má jẹ́ dènà pẹ́nu. Ẹ wá lọ gbọ́rọ̀ gẹ́gẹ́ lẹ́nu bàbá wa ọba Rasheed Ládọjà. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ ò lè dùn lẹ́nu wa bí ẹni tó lọ́rọ̀. Inú fọ́nrán yìí náà lẹ́ẹ̀ ti gbọ́n tí bàbá wa torí bàbá gbogbo wa ni nílẹ̀ Yorùbá. Bàbá Ládọjà ẹni tí wọ́n sọ ọ̀rọ̀ Peter Obi mọ̀ ń kọjá yẹ o. Ẹ̀yin èèyàn ọmọ Yorùbá tàtà nílé lóko níbi tẹ́ ẹ ti láǹfààní tẹ́ ẹ ti ń gbọ́ Kúnlé Ìjẹ̀ṣà. Kí ni Peter Obi ṣe? Peter Obi mọ̀ ń kọjá yẹ sí bàbá wa bàbá Ládọjà o. Ṣùgbọ́n ẹ má jẹun gbà yín lákòókò. Ẹ̀yin èèyàn, ẹ wá gbọ́n tí Peter Obi tó ń sọ fún bàbá wa ọba Rasheed Adéwọ̀lú Ládọjà ní tó ń bá wọn sọ. Wọ́n ní òwe hàn bàbá wa ni ẹni ẹgbẹ́ ẹni là ń gún yẹn wùrà fún. Èyí àpọ̀jù. Ṣèyí báyìí fún mi torí pé láti bí ọ̀sẹ̀ kan láti bẹ̀rẹ̀ àbí abẹ̀rẹ̀jọ Monday ó parí díẹ̀ lónìí tó láti ń lọ sí Jímọ̀ jọ Jímọ̀. Ṣé ẹ mọ̀ pé nǹkan kì í síbẹ̀? Àwọn èèyàn sọ pé ó dàbí ẹni pé Ìbàdàn lọ́ba rí ni, ṣùgbọ́n alọ́ba bó ṣe jẹ́ ni. Eléyìí fi hàn wá pé ọjọ́ ọ̀la ó dáa. Orí Yorùbá fín. Orí Yorùbá fín. Yorùbá òbí ti rí yín fín o. Láti pe Olúbàdàn ní my friend. Ẹ dábò rẹ̀ rú bẹ́ẹ̀ yẹn o. Dàrú à ń sọ fáwọn èèyàn ni. Ẹ ti dàrú bá o. Ọmọ Ìbàdàn òbí ti rí yín fín o. Yorùbá òbí ti rí yín fín o. Ó ń pe orí adé ní my friend. 70 years older. The cabinet imperial majesty. The president go pe ni my friend. Kò sọ bẹ́ẹ̀ ọgbọ́n ṣe close to. Bóyá mi ò sọ pọ́sọ̀ say my friend bóyá my brother ló pe. No, my brother ni ó pe ni my brother. I thank my brother. My brother ṣì dá. My brother gbogbo yóò sọ brother. Mo ní ṣe my brother ṣì dá. My brother wo ló ń dá ní kábíyèsí. Títí bàbá ẹ̀. Títí bàbá ẹ̀. Our father ló yẹ kó. Ṣé ẹ̀gbọ́n nígbà tí ṣé ẹ̀gbọ́n nígbà tí kábíyèsí sọ̀rọ̀ kábíyèsí sọ̀rọ̀ kábíyèsí ní wọn ti àti ìgbọ́. kábíyèsí ní ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Kábíyèsí rí bá sí president bẹ́yẹn. Torí pé kábíyèsí tó ń sọ̀rọ̀ yẹn. Ọba ni wọ́n lórí ẹ̀ tó tún jà rẹ̀ lórí everybody. Ẹ̀rẹ̀ ni pé Tinubu gan president gan tún wọ́n nà kábíyèsí. À ń gbà wọ́n parí ọ̀rọ̀ wọn ní ẹ kú ìtọ́jú mi o Ìbàdàn ẹ kú ìtọ́jú mi o. Wọ́n ní ó kú ìtọ́jú mi o Rasheed Ládọjà. Wọ́n ní ó kú ìtọ́jú mi. My dear Rasheed Ládọjà ó kú ìtọ́jú mi o. Obi you are forgiven. Ló ṣẹlẹ̀ ní Paris. Orí Yorùbá fín. Orí Yorùbá fín. Yorùbá òbí ti rí yín fín o. Láti pe Olúbàdàn ní my friend. Ẹ dábò rẹ̀ rú bẹ́ẹ̀ yẹn o. Dàrú à ń sọ fáwọn èèyàn ni. Ẹ ti dàrú bá o. Ọmọ Ìbàdàn òbí ti rí yín fín o.